tẹ lọ́wọ́ níyàn a kì í fèsúrú gúnyán o ìyẹn ti dé èèwọ̀ òrìṣà o. Ẹ wo èsúrú ni ṣẹ́tìrì èsúrú yìí a kì í fi gúnyán o. Ṣé wá rí àsìkò tí àwọn ọmọ wọlé nì tá a bá rí ọmọ yín tó jẹ́ pé ó mọ ní memory loss tí wọ́n gbàgbé nǹkan ẹ wọ ọkìnní ni ẹ wá fi ìdí ẹ̀ kú gún eléyìí ṣẹ́tìrì ẹ wá fi orí ẹ̀ fi gún eléyìí ṣẹ́tìrì ẹ ti rí báyìí ṣe ẹ rí báyìí pé ó ṣe kí ni ojú ẹ̀ papọ̀ mọ́ra báyìí ẹ bá ń wọ epo pa ẹ wá fi yọ̀ díẹ̀ sí ẹ porúkọ ọmọ náà sí ní epo pa ẹ mọ̀ ní ọmọ kan lórúkọ tí epo ń jẹ́ ṣe ń gbọ́ mi ọmọdún lórúkọ tá à ń pè yọ ayé ọmọ yìí kó dòkó lóyin kó mọ ọmọwé rẹ memory loss kókò lórí rẹ ẹ wá ṣí báyìí ẹ wá bá ń gé ẹ bá ń gé ẹ bá ti gbé àgéhùn ẹ gé sí nọ́ọ̀mà èjì ẹ nìyẹn ẹ bá ti wá gé síbẹ̀ ẹ wá jẹ́ kó máa fi kíní ọ̀kànnì kan fi jẹ́ títí ó fi jẹ́ tán ọmọ ẹ máa catch up ọmọdé máa mọ̀wé ẹ wo dáwọ́ ní ire ni o èsúrú tẹ̀ ń wò yẹn àtúnilẹ̀ ni o ẹ wo